fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark Production Ayọ̀mídé àwọn ló tún gbòde. Àtúndébà àti dé o lórí ètò tèní mo gbé délé ètò ni mo gbé dé èmi ọmọ yín èmi ọ̀rẹ́ yín àbúrò yín Fatai Alábí Alóyin lóhùn apèdè ara ọyọ yàrá ni mímọ yagba gínú oko ṣẹ̀kẹ̀rẹ̀ àròyérè tí ṣàkótó láwùjọ àwọn ọ̀rọ̀ àmọ́ ká tó máa bètò tèní lọ akọ́júbà lọ́wọ́ Elédùmarè ọba tó dá gbogbo wa ọba tí ò ní kú ọba tí ń bẹ ká tó máa bẹ òun náà ni ó mọ bẹ ńgbà tá a bá bẹ mọ́ tó kábíyèsí rẹ̀ Elédùmarè lónìí lórí ètò tèní àlejò wa pàtàkì tí a bá pàdé lórí ètò tèní àrà òtútù lélẹ́yìí tí ìrírí ẹ̀ rí nítorí pé kéńgé ni wọ́n pe bàbá àrà bẹ́ẹ̀ ni òtété ni wọ́n pe bàbá òkè fíofíò lónìí ẹ jẹ́ ẹni oníkànlá àti gbọ̀pọ̀n bá mi ẹ kú kalẹ̀. ẹ ǹlẹ́ ẹ káàbọ̀. wọ́n ní kẹ́ni mọ̀sẹ̀ kọ́rọ̀ mọ̀ pọ̀ wọ́n ní ẹni oníkànlá àti gbọ̀pọ̀n wọ́n sì sọ wípé ó kọ ẹni níjànú ẹni ìyìn tó kọ yín bẹ̀rẹ̀ ẹ bá ń dákọ yín fáwọn aráàlú ẹ bá ń kí wọn. Adekola Oyewo lórúkọ tèmi èmi ní ọ̀bànjá ọmọ sẹ̀lókè ìyá àlọ́ba mo yájú mo yánu mo sì dìde ọ̀rọ̀ kan ṣáka lọ́ba. ẹ jẹ́ àwògbà ìwé yín wò nígbà tẹ́ ẹ wà léwe iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo gan-an lẹ́kọ́ lọ. nígbà tí wọ́n bí mi ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1946 mo wá bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà tí mo ti bọ́ ọmọ ọdún mẹ́sàn-án ní St. Joseph Catholic Primary School ọba ilé. nígbà tí ẹ bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí ẹ lọ́dún bóyá ọdún mẹ́fà. nígbà tí mo lo ọdún márùn-ún ní ọba ìgbà tí ó di pé kí n bọ́ sí ọdún kẹfà tá a fi jáde àwa mẹ́rin péré la yege láti bọ́ sí ìpele kẹfà yẹn wọ́n wá ní wọn ò lè gbé odidi tíṣà kan wá láti wá mọ kọ́ ọmọ mẹ́rin péré wọ́n ní wọn ó dà wá pọ̀ mọ́ skul bòmí ẹ̀gbọ́n bàbá mi tó sì mú ìjọ kátólíkì dé ọba ó ní òun ò fẹ́ kí n lọ sí skul bòmí àfi skul ti kátólíkì bí mo ti kúrò lọ́ba nìyẹn wọ́n á bọ́ sí Òṣogbo ni mo ti wá parí primary education mi ní St. Benedict Catholic Primary School. St. Benedict. bẹ́ẹ̀ni ní Òṣogbo ní 1960 lẹ parí. wá parí. lẹ́yìn ìgbà tẹ́ ẹ parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a lè pè ní primary gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì. ìpele tó tẹ̀lé ibolẹ̀ ti tún tẹ̀síwájú lórí ẹ̀kọ́. Òṣogbo náà mo ti tẹ̀síwájú mo wá ṣèdánwò sí ìdánwò àṣewọlé sí St. James's Secondary Modern School tó tún jẹ́ ti ìjọ kátólíkì náà ibẹ̀ ni mo wá ti lo ọdún mẹ́ta la mọ̀ lò tá a fi jáde tí wọ́n fún wa ní ìwé ẹ̀rí wípé eléyìí ó ti lọ́dún mẹ́ta. lẹ́yìn ìgbà tẹ́ ẹ lọ́dún mẹ́ta tán ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ni àbẹ́ tún tẹ̀síwájú lórí ẹ̀kọ́. àǹfààní àti tẹ̀síwájú lórí ẹ̀kọ́ kò sí fún mi. iṣẹ́ kí lẹ wá ṣe ní pàtó lákọ̀ọ́kọ́. mo wá gbọ́ wípé wọ́n fẹ́ gba àwọn èèyàn sí iṣẹ́ ẹni tó mọ̀ ṣeré orí ìtàgé ní ọ̀dọ̀ bàbá mi ọ̀gá mi ọmọọba Joseph Oyinlọ́lá Adéjọbí ní nọ́mbà 16 Bẹ́ẹ̀mú Street ní Òṣogbo. lọ́dún wo rèé bàbá. ní January 1964 ní December 1963 la parí secondary modern school. January 1964 ni mo wá èmi náà kọ̀wé pé mo fẹ́ darapọ̀ mọ́ wọn. wọ́n wá ṣe ìtàǹpẹ̀ ní audition fún wa. àgbéyẹ̀wò pé ṣe ilé torí láyé ìgbà yẹn kójú òṣùwọ̀n kì í ṣe gbogbo ẹni tó bá sọ wípé òun fẹ́ ṣiṣẹ́ yìí náà ni wọ́n mọ̀ gbà. wọ́n wò bóyá ó ní ẹ̀bùn kan tàbí òmíràn kì í ṣe pé tó bá ṣáà ti wù sáà náà ni wọ́n gbà. wọ́n kọ́kọ́ yẹ̀wò. wọ́n ṣàyẹ̀wò àyẹ̀wò ní à ń pè ní audition wọ́n wá ṣe àyẹ̀wò yẹn fún wa. nínú kó o mọ wàá mú kan nú méjèèjì nínú kó o mọ lùlù tàbí kó o mọ jójó o gbọ́dọ̀ mọ̀ kan nú yẹn. ohùn rẹ̀ sì gbọ́dọ̀ dùn fún orin kíkọ
torí gbogbo àpapọ̀ mẹ́ta nínú o gbọ́dọ̀ mọ jójó tàbí kó mọ lùlù ṣùgbọ́n o tiẹ̀ wá gbọ́dọ̀ tiẹ̀ múrin kọ náà dandan nìyẹn o gbọ́dọ̀ lóhùn orin o gbọ́dọ̀ lè kọrin torí tó o bá lè kọrin o lè ṣeré láyé ìgbà yẹn torí gbogbo nǹkan tá à ń sọ lórí ìtàgé orin la fi máa ń sọ. ǹjẹ́ tí ẹ lè kọ orin kan nínú àwọn orin tẹ́ fi ń ṣe orí ìtàgé nígbà náà. nígbà tí ọmọọba Adégbindin tó bá fẹ́ wọ orí ìtàgé tí wọ́n bá ti tanná á kọrin láti fi tí ó lóyìnbó ń pè ní introduction láti fi ara rẹ̀ ṣe àlàyé ara rẹ̀ pé mo dé o. a ní mo kí yín gbogbo ènìyàn ọlọ́lá gbajúmọ̀ orúkọ mọ́ lọ́wọ́ ẹ foríjì mi o. kálukú tí ó bá fẹ́ ṣeré orí ìtàgé ńgbà náà bọ́ bá ti bọ́ sórí ìtàgé orin ni wọ́n fi ṣàlàyé orin ni o gbogbo ohun nígbà táwọn ìyàwó rẹ̀ bá wọlé náà tí wọ́n fẹ́ kí ọkọ wa kú òwúrọ̀ o olówó orí wa ẹ kú ìdájí o lọ́jọ́ òní o ojúmọ́ tún mọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àwa forí balẹ̀ fún ọ o ká tó jáde lọ ìbà orí adé ọmọ ọba dànsákì ajúbà rẹ o ká ṣòwò ká bòde pàdé ká jẹ́ wọgbà wa àwa ń lọ o ó dìgbà ọkọ wa. ṣùgbọ́n bí wọ́n ṣe ń kọ́ yẹn tí wọ́n ṣe ń fi orin kọ́ ṣe orí ìtàgé yẹn àlàyé ẹ̀ ń yé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá wo ìran àgbọ̀yé. ẹni tí òbá yẹn bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó ń pariwo wọn ni jágbọ́rọ̀ wọn mọ̀ dára wọn lẹ́kùn ni torí ó mọ̀ ń dùn ọ̀gá mi Oyin Adéjọbí tún wá jẹ́ ẹnìkan tí Ọlọ́run fún lẹ́bùn láti ṣe nǹkan tó ń pè ní composition. ẹ ṣeun bàbá nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn eré wo gangan ni dípẹ́ mo kọ́kọ́ gun orí ìtàgé báyìí eré wo gangan lẹ kọ́ bá wọn ṣe tẹ́ ẹ fi gorí ìtàgé. eré Orogún Adédìgbà kọ́kọ́ bá wọn ṣe Orogún Adédìgbà yẹn ó jẹ́ bí ìtàn ìgbésí ayé ọ̀gá Oyin Adéjọbí ó ṣe kọ́ nígbà náà nílé olórogún la bí sí bí orogún kan ó ṣe fògùn pa lẹ́sẹ̀ tí ó fi di pé ẹsẹ̀ rẹ̀ kan ò lè fi rìn kankan yẹn èmi ni mo wá ṣe ọmọ yẹn torí èmi ni mo kéré jù nínú gbogbo àwọn tí wọn àti ẹ̀fẹ́ gbà mí gan wọ́n ní mo ti kéré jù pé eré wò lélẹ́yìí ó lè ṣe ṣùgbọ́n nígbà tí wọ́n ní nkọrin mo kọrin wọ́n ní lùlù mo lùlù wọ́n ní njó mo jó. mẹ́tẹ̀ẹ̀ta ti pé iná fi gbà mí so èmi ni mo wá ṣe Adéjàre ní ipa tí mo kó nínú eré yẹn Adéjàre ni ọmọ kékeré yẹn jẹ́ tó jẹ́ bàbá Oyin Adéjọbí gan nígbà kékeré ẹ̀ Orogún Adédìgbà ni àkọlé eré yẹn ni mo kọ́kọ́ ṣe pẹ̀lú wọn yàtọ̀ fún èyí tí mo ti ń ṣe kí n tó débẹ̀ o. ẹ ti ń ṣe àwọn kankan tó débẹ̀. kí n tó di pé nígbà tá a wà ní secondary modern school ẹ̀gbọ́n wa kan ń bẹ tí wọ́n ń pè ní Kúnlé Ọláníyàn iṣẹ́ tíṣà ló mọ̀ ń ṣe ó ní ẹ̀bùn gan tá a bá ti gba àyè ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ lọ́sẹ̀ mẹ́jọ yẹn á wá kọ́ wa ní eré á wá mọ̀ ṣe káàkiri àwọn ìlú àtìletò tó wà ládùúgbò wa á lọ sí lẹ́kọ̀ọ́ èndè Èkó Àjàlá Ilé Òré káàkiri tí a bá tún ti wọlé àtàn kó ìlú wa pamọ́. a jẹ́ pé ó ti wà nínú ẹ̀jẹ̀ láti lé wa dé òtún gbogbo ẹ̀ nígbà kúkú parí ìwé mẹ́wàá náà kọ́ ni wọ́n pè ń gbà náà. ìwé mẹ́wàá kọ́ o àbí ìwé mẹ́jọ. kò tó ìwé mẹ́wàá ìwé mẹ́jọ ni wọ́n pè ń gbà náà. nígbà tí èèyàn parí ìwé mẹ́jọ odidi ìwé mẹ́jọ ní ìwà máa fi ṣeré orí ìtàgé àti àwọn bàbá àti màmá kọ sí iṣẹ́ yẹn nígbà tí wọ́n rí i pé ibẹ̀ ìlànà yẹn lẹ̀ yà sí. ẹ rí n tó wà ń bẹ̀ ni pé bàbá mi eléégún lòun náà tí mọ̀ ọ́ jó dáadáa ìyá mi náà ìmọ̀ sun rárá tẹ̀lé eégún ọkọ rẹ̀ wọ́n rí wípé kí ni ìyàtọ̀ nínú ẹni tí ń jó tẹ̀lé eégún àti ẹni tí ń jó torí ńgbà náà àmọ́ jó lórí mọ́tò eégún orí mọ́tò ni wọ́n mọ̀ pé àgbà náà wọn ò fi bẹ́ẹ̀ bàbá mi àti ìyá mi wọn ò rí bí nǹkan tí ò dáa wọ́n kàn ní ṣé yóò tó ọ jẹ
ṣe rí àwa méjì ni a wá láti ọba ilé sí Òṣogbo ńgbà yẹn tá a fẹ́ ṣiṣẹ́ yẹn. ẹnì kejì ọ̀rẹ́ mi Lámídì lórúkọ ẹ̀, bàbá ẹ̀ takú pé rárá wọ́n tiẹ̀ mọ́ sọ pé ìwọ èmi ni wọ́n bá rí pé ìwọ ọmọ ọba wọ́n mọ̀ ẹjọ́ níwájú ìran rẹ ni kì í ṣe pé ìran rẹ ni ọmọ wa ọmọ àjò káàkiri ọmọ àfọmọ mọ́tò. bàbá Lámídì wọ́n á wá kó wa lóṣogbo wọ́n á kó wa padà sọ́bà. pé tẹ́ bá ìwé kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ padà sílé nígbà bá tún dé nígbà tí ó bèèrè tó jọ́ kejì jọ́ kẹta a tún ti sá padà sí Òṣogbo ṣùgbọ́n nígbà tó yá ṣe mọ̀ pé bàbá lára ọmọ ọ̀rẹ́ mi Lámídì yẹn ó ṣàgbọ̀rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu ó wá lọ jọyìn ọlọ́pàá ṣùgbọ́n èmi wá dúró síbẹ̀ ní tèmi. yàtọ̀ sí iṣẹ́ yẹn lẹ́yìn ìgbà tí ẹ darapọ̀ mọ́ àwọn bàbá Oyin Adéjọbí ǹjẹ́ wọ́n bẹ́ẹ̀ ṣe débẹ̀ náà ti ń fún yín ní owó pé gbàtọ̀ àti rẹ́ni tó ti kọ̀wé wá pé òun fẹ́ darapọ̀ mọ́ wa ṣé bẹ́ẹ̀ ṣe báwọn ṣe eré yẹn náà ń fún yín lówó àbí ẹníṣẹ́ míì ti ń mú owó wá. ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá Oyin Adéjọbí ti dá eré yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jọ ń ṣe bíi kéèyàn mọ̀ ṣe tíṣà ká mọ̀ jọ ṣe bíi kéèyàn mọ̀ ṣe télọ̀ tán níṣẹ́ mi àwa là kọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ gbà pé ẹ ní ṣiṣẹ́ mi mọ́ o iṣẹ́ ilẹ̀ ẹ̀ mọ̀ ṣe o wọ́n sì fún wa lówó wọ́n fún wa lówó oṣù. ó tó èlò tán máa ń fún yín nígbà náà. nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pọ́n 3 lówó oṣù mi ìdajì oṣù la bẹ̀rẹ̀. tá a lè fi wé bíi 60 naira àsìkò yìí. pọ́n 3 èló ń pọ́n nǹkan náírà 2 mọ̀ ní pọ́n nǹkan. 6 kọ́ bọ̀kọ́ yẹn. pọ́n 3 sáà ni 3 pounds ni wọ́n fún yín nígbà náà. ní owó mi ìdajì oṣù la bẹ̀rẹ̀ ìgbà tó sùn parí wọ́n kó £1.10 lé mi lọ́wọ́ £1.10 owó rèé mo kọ́kọ́ lọ ra báàgì kan mo mọ̀ ń gbé kọ́rùn nínú £1.10 yẹn o mo lọ ra báàgì kan tí mo mọ̀ ń gbé kọ́rùn tí mo bá ti ń lọ sí ibi tá a ti ṣe ìgbáradì tá à ń pè ní rehearsal màá gbé báàgì yẹn kọ́rùn kankan èmi náà ń ṣàkọ́ pé owó mọ̀ owó rèé tó o bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó o pọ́n 3 lóṣù lówó mi. ìgbà tí ìtẹ̀síwájú dé lórí iṣẹ́ yìí a rí i pé ó darí pé wọ́n ń gbé kinní tí wọ́n fi ń ya kápẹ́ lóko tí wọ́n gbé kámẹ́rà dé ìgbà kámẹ́rà dé ọ̀rọ̀ tẹlifíṣọ̀n bẹ̀rẹ̀ kí ló lẹ kọ́kọ́ ṣe nínú amóhùnmáwòrán. ṣé rí gbogbo ìgbà tí a bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún 1964 yẹn orí ìtàgé nìkan láti mọ̀ ṣeré àwa mọ̀ káàkiri à lọ sí ilé Èkìtì ilẹ̀ Ìjẹ̀ṣà à lọ ọ̀nà Ọ̀yọ́ à lọ ọ̀nà Ọ̀fà gbogbo ẹ̀ la máa ń ṣe. obìnrin kan tó wá jẹ́ bí àbúrò sí ọ̀gá wa òun ló wá lọ sọ fún wọn ní tẹlifíṣàn Ìbàdàn wípé ẹ kàn ń kó àwọn eléré sórí ó mọ̀ sí kú eléré kan ní Òṣogbo tí mú wá sí orí amóhùnmáwòrán yín yìí Bímpé ni wọ́n ń porúkọ ọmọ yẹn Bímpé ọkọ rẹ̀ ń jẹ́ Odùkalẹ̀ òun ló lọ sọ fún wọn ní tẹlifíṣàn làwọn tẹlifíṣàn wá Sam Adégbèẹ òun ni pòdúsà tó wá sí Òṣogbo tó wá ṣe audition fún wa àwa ṣeré wa hàn á ṣe Orogún Adédìgbà yẹn hàn a tún fẹ́ ṣeré mi hàn ó lẹ́yọ̀ kan ti tó nígbà tá a ṣe eré yẹn hàn ó wá ní ká mọ̀ kó ẹrù wa bọ̀ ní Ìbàdàn nígbà tó wá di October mi lè gbàgbé déètì yẹn dá láíláí 1964 yẹn náà ni 1964 ní October a ti bẹ̀rẹ̀ láti January nígbà tó wá di October 1964 làwa kọ́kọ́ lọ ṣe eré tá a kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ní tẹlifíṣàn wọ́n ń pè ní WNTV WNBS Ìbàdàn ó ní wọ́n sọ di NTA níbi tó NTA wà nìbàdàn WNTV WNBS ní first in Africa tí Awólọ́wọ̀ mú wá nígbà yẹn tó mú wá 1959 so níjọ́ tá a kọ́kọ́ ṣe eré yẹn báyìí tí mo ṣe Adéjàre yẹn náà ni mo ṣe inú mi dùn gbogbo wa nínú wa dùn pé ṣùgbọ́n kò sáǹfààní wípé kí wọ́n gbà á lẹ̀ ká tún ríra wa kò sáǹfààní yẹn gbà yẹn bá a ti ń ṣe làwọn aráalé ń wò ní gbogbo Òṣogbo ńgbà náà
ibi téèyàn ti lè wo tẹlifíṣàn ní ààfin ọba Adéńlé ló wà ní orí ìtẹ́ gẹ́gẹ́ bí àtà ọjà ọba Samuel Adélẹ́yẹ Adéńlé ó ní àtà ọjà Òṣogbo nígbà yẹn. wọ́n wàá mú tẹlifíṣàn yẹn wọ́n gbé sójú wíńdò wọ́n kọjú ẹ̀ síta gbogbo èèyàn á wà á pé láàfin àwọn máa wò ó. ibi kejì tá a tún ti lè wò ní ilé bàbá mọ̀mọ́ Adéyẹmọ. bàbá mọ̀mọ́ Adéyẹmọ ní Station Road nídìí Ìṣẹ̀kẹ̀ lóṣogbo ń bẹ̀. lẹ́yìn ibi méjì àfẹ́ tó bá tún dé ọ̀dọ̀ àwọn èbó ní GRA lókù yóò tó tún rí tẹlifíṣàn. àwọn èbó àwọn dókítọ̀ àwọn èèyàn dúdú tó wà nípò òyìnbó tán ti kàwé tán jẹ́ dókítọ̀ tán ṣiṣẹ́ ní hospital kankan lẹ́tún ti lè rí tẹlifíṣàn. GRA wọ́n sì ń gbé. báwo wá ni torí iṣẹ́ yìí rèé ó ti wà nú ẹ̀jẹ̀ ó sì ti di nǹkan tí ayé ti mọ ni mọ̀ ọ̀nà wo lẹ fi wá ráàyè tún gbà tẹ́ fi kàwé ju bẹ́ẹ̀ ṣe kà lọ lójú ọ̀nà iṣẹ́ yẹn. nígbà tí mo lò bí ọdún 9 lọ́dọ̀ bàbá mi Oyin Adéjọbí àwọn tí wọ́n ń pè ní orí olókun players University of Ife wọ́n wá ṣeré ní Ẹdẹ ní town hall Ẹdẹ mo wá lọ wòran nígbà tí mo wòran wọ́n ṣeré tí Ọlárótìmí kọ tá à ń pè ní Kúrúmí ó kọ lórí ìtàn ogun Jàyè àti Mọ́lá Ìbàdàn kankan yẹn Kúrúmí mo wá wò ó òyìnbó náà fi ṣe o mo wá wò ó mo wá rí i pé ìsọwọ́ ṣeré àwọn ará bíi ó mọ̀ yàtọ̀ sí ti wá ó wá wù mí gan-an ẹnìkan sì wà nù wọn tó jẹ́ àbúrò sí bàbá Oyin Adéjọbí ọ̀dà Gbóyèga àmọ́ ń pè wọ́n Gbóyèga Àjàyí bẹ́ẹ̀ ó sì wà ń fẹ́ dọ́là òun ni mo wá sọ fún mi ní ọ̀dà Gbóyèga bẹ́ẹ̀ tí ń ṣeré tí yìí ó wù mí èmi náà fẹ́ darapọ̀ mọ́ yín lọ́la ó ní ó dà kúkúrú ìgbà tí wọ́n bá fẹ́ gbàyàn òun ó jẹ́ kí n gbọ́ ìgbà tí wọ́n wá fẹ́ gbàyàn ní June wọ́n wá pè wá àwa lọ sífẹ̀ ní orí olókun ní Arùbíìdì orí olókun cultural center ní Arùbíìdì Ilé Ifẹ̀ ibẹ̀ ní University of Ife theatre wà gbàyàn torí wọn tí kọ́ ilé tí wọ́n ń pè ní pit theatre yẹn African Studies building tó wà ń fẹ́ sí wọn tí ìkọ́ tán gbà yẹn ọdún yẹn gan-an fìlè rẹ̀ lélẹ̀ ní 1973 Leopold Seda Senghor ló wá fìlè ilé yẹn lélẹ̀ nínú ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tí ń jẹ́ University of Ife nígbà náà mo bá lọ fún audition a pọ̀ tá a lọ fún audition jọ yẹn wa pọ̀ gan-an ṣùgbọ́n àwa méjì péré ni wọ́n gbà Ọ̀jẹ̀túnjí Ọ̀jẹ̀yẹmí àti èmi àjẹ́ méjì níjọ́ yẹn ni mo wá mọ̀ pé Ọ̀jẹ̀túnjí Ọ̀jẹ̀yẹmí àbúrò mi ni. bàbá nígbà tí òun ṣé mo ti sọ fún pé ìran wa pa àmọ́ jójó eégún. ẹ sọ bẹ́ẹ̀ nítorí inú orúkọ yẹn àti rí ọ̀jẹ̀ ń bẹ. Ọ̀jẹ̀túnjí Ọ̀jẹ̀yẹmí. níjọ́ ọmọ ọlọ́jẹ̀ má lè gbé eégún torí gbogbo rògbàlẹ̀ tí ń bá ń fọkọ́ rògbàlẹ̀ ń sábà bẹ́ẹ̀ lọ́kọ́ ni. ló gbójú sọgbọ́n yọ kí ọmọ oníkẹ́ ẹlẹ́yin gẹ́rẹ́ ń bọ̀ wá ẹ̀jẹ̀ àtẹ̀síwájú náà. nígbà tí wọ́n ní kó pẹ̀sà ó wá pẹ̀sà ó wá ń kí ọba ọmọ lọ́ba ọbẹ̀ dúró ayín kí ní bọ́mọ lẹ́nu kègbèsókun ẹmu mi bẹ̀rẹ̀ lọ́ba ìgbà wo nígbà wá ṣe tán mo wá ní wá báwo ni wọ́n ṣe mọ ọba kí tó bá wọn ó ní ọmọ ọba lòun ní ọmọ ọba ìwọ wo lọmọ ọba ìwọ tí wọn ṣe bí kẹrùn lọ ti wá à ó ní bàbá òun ni ó wá gbé kẹrùn tó bí bàbá òun sí kẹrùn wípé ọba nílé àwọn mú níbo nílé yín ó nílé Ẹsẹ̀ Ọlá àti àbúrò bàbá mi ni bàbá rẹ̀ àwa méjì nìyẹn sáàgbà ìjọ náà méjèèjì ni wọ́n mú. àwa méjèèjì wọ́n mú lọ́dún náà ni àwa bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní July 9, 1973 eré tá a máa ṣe lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí nígbà tá a ṣeré ká fi kọrin mọ́ a máa fi sọ̀rọ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ wípé kán kọ́ ọ́lẹ̀ ká kọ́ sórí wọ́n kàn sọ fún abítàn ṣe lọ ni ìwọ ló wá ọ̀rọ̀ tó sọ sí látẹnu ara rẹ̀ ìwọ ló ṣẹ̀dá tó wí wọ́n kàn sọ fún ẹ bó ṣe wí pé ibítàn ṣe lọ ni ṣùgbọ́n nígbà tí mo wá dé ètò University of Ife theatre wọ́n gbé wèé kalẹ̀ wọ́n ní àmọ́ kọ́ sórí mi wípé n ti ń bẹnu rẹ̀ gan la gbọ́dọ̀ sọ
a gbọ́dọ̀ sọ ohun tó bá a lẹ́nu ní kò burú ibi ó lè náà là bọ́kùnrin. Eré tí a kọ́kọ́ ṣe ni wọ́n pè ní rẹ́rẹ́rún. ẹnìkan ló kọ̀wé bàbá. Ọládẹ̀jọ Òkèdìjì ló kọ. nínú rẹ́rẹ́rún ipa wo gan lẹ kó ń bẹ̀. Èmi mo ṣe olóyè Àrẹ̀sà, ìkànnú àwọn ìjòyè tó ń tẹ̀gàba lé àwọn òṣìṣẹ́ lórí. Ó ń lẹ́nu ẹ̀ mú jù. Akitiyan yín nínú iṣẹ́ náà yóò le gan o. Olóyè Àrẹ̀sà ń lẹ́nu ẹ̀ mú jù ní gbogbo àwọn olóyè. Onímọ̀ bí wọ́n bá yí sọ́tún yóò yíyan sósì ni ó ní wọ́n fún ní ipa wípé ó jẹ́ alátakò burúkú fún gbogbo àwọn òṣìṣẹ́ tó ń tẹ̀gàba lé wọn lórí. Lẹ́yìn tá a ṣe tó ní Yorùbá rẹ́rẹ́rún àti wàhálà ni àwa tún ṣe the gods are not to blame. Ọláròtìmí ló kọ the gods are not to blame. Wọ́n wá ní èmi ni wọ́n ṣe Ọ̀dẹ́wálé nínú the gods are not to blame. Ọ̀dẹ́wálé sì ní ipa tó nípọn jù ń bẹ láti bẹ̀rẹ̀ títí dópin ni Ọ̀dẹ́wálé wà. Òyìnbó sì ni wọ́n fi kọ́. ó kú bá ṣe fẹ́ kó kìíní sórí tẹ́ẹ̀sì gbọ́dọ̀ sọ ẹnu yín bá. Ṣùgbọ́n ó ti ṣẹ̀ mọ́ mi lára pé kí n máa kọ́ nǹkan sórí ṣùgbọ́n olóyìnbó dé ló ti mi wá ní wá ọgbọ́n tá a dà sí bàbá tó kọ̀wé gan ó mọ̀ wípé mo ní ẹ̀bùn láti ṣeré mo sì ti ń ṣeré tẹ́lẹ̀ nǹkan tí ìṣètò olóyìnbó rí ni pé wọ́n ó ṣe é kọ́ láti lè bẹ̀ sí ṣètò olóyìnbó náà wípé wàhálà tóun ó ṣe lórí mi kò ní pọ̀ jù kò ní dàbí tẹ́ni tí ò ṣe kan rí tẹ́lẹ̀ ló wá mú tape recorder ayé ìgbà yẹn kì í ṣe èyí tán ń tẹ̀ ní kíní nísìnyí eléyìí wọ́n á kì í bọ ọrùn rẹ̀ bí wọ́n á kì í kọ ọrùn rẹ̀ tí ó mọ̀ ká láti bí sí bí wọ́n tún mọ̀ tó ń pè mí o. ẹ ǹlẹ́ o ẹ dákun mò ń ṣe wọ́n ń gbóhùn mi sílẹ̀ lọ́wọ́ fún ètò kan màá pè yín padà tá a bá ti ṣe tán ẹ ṣeun. Èyí tó ní ojú méjì báyìí ni àwọn àyàn fúnra ẹ̀ láti kejì tó yóò mọ̀ ká láti bí sí bí ni ó wá gbé kalẹ̀ ó wá bẹ́ẹ̀ sí sọ àwọn nǹkan tí màá máa sọ yẹn sínú tape recorder yẹn fún mi. Àárọ̀ kùtùkùtù ọjọ́ kan la jókòó sórí olókùn èmi àti ẹ̀ àjọ ṣe ó ní bóun ṣe fẹ́ kí n máa sọ rè báyìí ni ó ṣe máa sọ bí mo wá ń gbé kíní yẹn káàkiri a máa wí tẹ̀lé ó ṣe ń sọ ẹ bá rí mi. ìgbà tí èdè àsìkò díẹ̀. ọjọ́ mẹ́rin ló gbà mí ọjọ́ mẹ́rin péré láti mọ gbogbo ẹ̀ ló gbà mí àwọn tá a jọ ṣe ń gbà náà sì wà láyé ní ọ̀rọ̀ sí ọ̀rọ̀ àwọn tá a jọ ṣe ń gbà náà sì wà láyé ẹ lọ bí Peter Fatomilola ọjọ́ mẹ́rin ló gbà mí tí mo fi mọ gbogbo ipa Ọ̀dẹ́wálé nínú lọ́sà náà tó blame àwa ṣe bẹ́ẹ̀ yẹn àwa bẹ́ẹ̀ ṣe ṣe jẹ́ tútù pàkínní ẹ dá wọn lóhùn. ọmọ ọ̀gá mi ní pè mí o ọmọ bàbá Adéjọbí ǹlẹ́ o ọmọọba kú ọjọ́ mẹ́ta ó káre àwa nìyẹn ṣé ó pè mí padà níbi wákàtí kan torí wọ́n ń ṣe rìkọ́dì nǹkan fún mi lọ́wọ́ wọ́n ń gbóhùn mi sílẹ̀ nípa gbogbo bí mo ṣe ṣiṣẹ́ pẹ̀lú bàbá rẹ̀ mo wá sọ fún ọmọ ní ọmọ ọ̀gá mi náà ní pè mí ọmọ bàbá mi ẹ dákun ẹ mọ́ bínú sí mi o òòṣà oko wọ́n ní kì í ṣe ẹnìkan bí wọ́n ṣe mọ́ pè mí nù ọmọ ọ̀gá mi Oyin Adéjọbí ló tún pè mí olóhùn náà ń bọ̀ lọ́la láti wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò nípa tó jẹ mọ́ iṣẹ́ wa náà ní ẹ dákun ẹ̀yin ara lé ẹ má bínú. bàbá ẹ ti sọ̀rọ̀ débi pé ọjọ́ mẹ́rin ló gbà mí tí mo fi mọ gbogbo lines yẹn. ìgbà tí ọjọ́ wa àwa abẹ̀ sí ṣe àwa ṣe eré yẹn káàkiri abẹ̀rẹ̀ lóṣogbo Ọ̀fà Ìlọrin títí dé Kano títí dé Jos dé Òtùrùpó títí dé àwa yàsẹ́nugun Port Harcourt Calabar pé káàkiri orílẹ̀-èdè Oǹdó làwa gbà Benin Oǹdó làwa gbà yọ sí Ilé Ifẹ̀
fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark Production Ayọ̀mídé àwọn ló tún gbòde. ó wá tán ó gba ètò ọjọ́ mélòó ọjọ́ àbọ̀sẹ̀ ọ̀sẹ̀ mẹ́rin àbí mẹ́ta òkìkí wa bẹ̀rẹ̀ ìgbé Adekola Oyewo ni ló ṣe Ọdẹ́wálé àwọn eré míì tá a tún wá ń ṣe náà wọ́n tún wá ń fún mi ní àwọn ipa tó jọjú tó ní kìmí dáadáa wọ́n ṣàṣe ṣe gbogbo ẹ̀ nìyẹn ẹ wá ní bó ni mo ṣe kàwé bẹ̀yẹn gan ni mo kọ́ lọ. nígbà tí Ọlárótìmí rí wípé mo lẹ́bùn lóòótọ́ ṣùgbọ́n ìwé mi ó lọlẹ̀ secondary modern school pé kò tó wá ní ó yẹ kí n ṣe GCE ní ọdún yẹn ó wá yá mi ní owó oṣù mi kan a pè ní salary advance kan fún yàn lówó oṣù kankan wàá máa yọ padà díẹ̀díẹ̀ ó ní kí n fi lọ gba fọ́ọ̀mù GCE ó kí n fi ṣètò bí màá ti ṣe ṣùgbọ́n mi ò fowó yẹn gba fọ́ọ̀mù GCE. kí ló dé. èmi àtọ̀rẹ́ mi kan dàásà na owó. bàbá mi ò. nígbà ó yẹ kí rìsọ́ọ̀tì ò dé ọ̀gá sáà ń bi mí pé Kọ́lá rìsọ́ọ̀tì dà òun náà wá rí i pé ó lájẹ pọkùnrin yóò ṣe kinní yẹn lọ́dà nígbà ọdún kejì tí ó di pé GCE ó kàn tún fún mi ní salary advance ni kò wá kó lé mi lọ́wọ́. ó wà lọ kíkọ àwọn fúnra wọn lọ rí báyìí gbà. ó lọ bá mi gbà ó wá kó lé mi lọ́wọ́ pé kí n fi ilẹ̀ ó tún wá bá mi ṣètò kan wọ́n ń pè ibì kan ní Wolsey College ní London ó wá bá mi gbà wọ́n ń pè ní correspondence course wọ́n wá ń kọ́ mi lóyìnbó ìwé àgbélékà wọ́n wá fi ránṣẹ́ sí mi màá ṣe é màá tún fi ránṣẹ́ sọ́hùn inú owó yẹn náà ló ti bá mi ṣètò rẹ̀ o inú owó tó yá mi ti ń yọ díẹ̀díẹ̀ yẹn náà ni bí mo sáà ṣe wá sí GCE lọ́dún náà nù mo yege nínú èdè òyìnbó àti literature elédè òyìnbó mo yege ń bẹ̀ mo tún yege nínú Yorùbá ṣùgbọ́n mo fìdí rẹmi nínú economics àti Christian religious knowledge. nítorí yìí wọn papọ̀ mọ́ nǹkan tí ń bẹ nú ẹ̀jẹ̀ ara tẹ́lẹ̀ bí ò bá sì pé márùn bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé wọn ò ní gbàyàn wọ yunifásitì. ọgbọ́n ò lè wá dá sí méjì. ẹ mọ̀ gbọ́n mo sáà ṣe mo bá èmi náà mo bá fi yé nù nígbà tó yá wọn wá Rótìmí wá kúrò nífẹ̀ẹ́ ó bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ ní yunifásitì Port Harcourt ó kúrò nífẹ̀ẹ́ ọdún yẹn Ṣóyínká ló wá gba ipò rẹ̀ wọ́n wá ní wọ́n bẹ̀rẹ̀ Department of Dramatic Arts wípé wọ́n mọ̀ gba akẹ́kọ̀ọ́ wọlé torí kò sí department tẹ́lẹ̀ Institute of African Studies ló wà tí tíátà jẹ́ ẹ̀ka rẹ̀ ṣùgbọ́n sì wọ́n wá pín Institute of African Studies ní ẹ̀sọ́nà mẹ́rin. wọ́n ṣe ní ìpín mẹ́rin. Department of Dramatic Arts, Department of Music, Department of Fine Art àti Department of Yorùbá ó fi jẹ́ mẹ́rin wọ́n pè ní African Languages and Literatures. So àwa ni wọ́n wá fi ṣe nǹkan tí tó lóyìnbó ń pè ní test drive fún ẹjẹ́ àṣàpéyẹ̀wò wọn wò ìwé pépà mẹ́ta tí mo wá ní lọ́wọ́ òun ó wá jẹ́ kí ó ṣeé ṣe fún mi láti wọ ibẹ̀. a wá ṣe fún ọdún kan wọ́n pè ní Certificate in Dramatic Arts àwa ni alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ṣe ẹjẹ́ àfidánwò. ẹjẹ́ àdánwò. àwọn nígbà tá a wá parí ẹ̀ lọ́dún kan yẹn àwọn tí wọ́n ní GCE 5 àwọn kan bá degree lọ ni. àwọn ìpìlẹ̀ ìyá síbòmí máa àwọn gbójú. àwọn bẹ̀rẹ̀ sí bá degree lọ ṣùgbọ́n àwa tí a ní GCE 5 ó kàn tó di kàn bẹ́ẹ̀ ni Rótìmí tí sì mọ́ tìmí lọ́pọ̀pọ̀ rè tó ti lọ ó ti ń bẹ lẹ́nu gbó ó ti wà ní inú ó ti lọ Port Harcourt bí mo tó tún gbàgbé àkàwé nù nígbà tó wá di
1984 Ṣóyínká náà wá kúrò. kó tó di gbogbo àkókò yìí. mo ń báṣẹ́ mi lọ náà ni mo ń báṣẹ́ mi lọ gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. mo ń wòye gẹ́gẹ́ bí ọjọ́ orí. wípé ẹsẹ̀ ti ní àwọn àbí. ọjọ́ mo bá bọ̀ ọjọ́ orí ń lọ àìsèṣe rí wọ́n ní ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sùn àṣà ń bá a lọ. Ṣóyínká náà bá kúrò nígbà tí Ṣóyínká kúrò tó fẹ̀yìntì ó wá kọ́lé àwọn Kọ́lé Ọmọtọ́ṣọ̀ àwọn Fẹ́mi Yúbà Yẹmí Ògúnbíyì lọ́wọ́ Yẹmí Ògúnbíyì náà kúrò ó ṣàkóso ọwọ́ àwọn Kọ́lé Ọmọtọ́ṣọ̀ níwáyé o mo tún fẹ́ gbogbo pẹ̀lú gbogbo o àwọn èèyàn ti ń jáde o wọ́n ti ń ṣe dìgírì jáde ní dìpátímẹ́ǹtì yẹn o ní dìpátímẹ́ǹtì dramatic art yẹn wọ́n ti ń ṣe dìgírì jáde wo 1978 sí 84 mọ iye ọmọ tí ó ti jáde. bẹ́ẹ̀ni. àwa ní àwọn Kọ́lé Ọmọtọ́ṣọ̀ náà bá ní àti Fẹ́mi Yúbà wọ́n bá ní gbogbo àwọn tí ó kàwé nù àwọn tó ń ṣiṣẹ́ eré orí ìtàgé yìí o káwọn ò lé wọn lọ jàre káwọn ò gba àwọn tó kàwé jàre wọ́n bá ní wọ́n disband the theatre wọ́n ó tú tíátà ká wọ́n wá gba àwọn èèyàn míì tí wọ́n kàwé sí. agbára sì ti dà yìí ń bò láwà yà sí kí ni ká wá lọ ọmọ kọ́ báyìí. kí ni ká wá sùtà báyìí o. bẹ́ẹ̀ wọ́n ti gbé a sí orí pé àwa náà ń gbowó oṣù bí òṣìṣẹ́ yunifásitì yòókù gbogbo nǹkan tó ṣiṣẹ́ yunifásitì yòókù tí wọ́n ń gbà bí ẹ̀tọ́ àwa náà ń gbà bí ẹ̀tọ́ bá a bá fẹ́ yáwó ra mọ́tò a lè yáwó ra mọ́tò bá a fẹ́ ṣe ní nǹkan kan níbo ni káwọn á ti lọ bẹ̀rẹ̀ báyìí làbá ké gbàjarè lọ bá ẹni tó jẹ́ olórí ògbóngbà náà vice chancellor ìyẹn Wándé Abímbọ́lá àní bàbá ó dé o wọ́n ní wọ́n ó lé a lọ bàbá bá bú ẹ̀rìn pé líle lọ bó kí wọ́n lẹ̀ ṣe wọ́n ní wọ́n sọ pé àkàwé wọ́n ó lé a lọ ó ní ṣe bí bẹ́ẹ̀ ti kàwé náà nù tá a mọ̀ rí eyín tẹ̀yà bẹ́yìn tẹ̀ mọ̀ ṣe é kì í náà kọ́ tẹ̀ mọ̀ ṣe é kì í eyín àmọ́ dùn bẹ́ẹ̀ bá kàwé wọn ò fi ilẹ̀ bí ẹ mọ̀ ṣeré yín lọ àní kì í mọ̀ sọ̀rọ̀ àwàdà bàbà wọ́n mọ̀ lé alọ́gán wọn ni wọ́n ti wí tí wọ́n ti tèwé rẹ̀ tí wọ́n ti fẹ́ mọ̀ gba àwọn èèyàn ó wá ní kì í ṣe àsìkò tòun ó ní àsìkò Olúwasanmí ni wọ́n kó yín jọ ó ní kì í wá sàsìkò Ògúnwándé ọmọ Abímbọ́lá ó wà tù yín ká ó ní ká lọ gbàgbé ẹ̀ ká lọ ẹ má lọ sí eyín bàbá lọ ń ṣeré wa lóòótọ́ ṣùgbọ́n ìhàlẹ̀ yẹn sáà ń mú wa ó sáà ń mú wa ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisan ó wá sí Ifẹ̀ ńgbà yẹn ó wá lo àsìkò ìsinmi rẹ̀ tí wọ́n ń pè ní sabatika ó wá lò nífẹ̀ àjọ ń ṣeré àjọ òun náà mọ̀ kọ eré tẹ́lẹ̀ ó sì mọ̀ direct eré àjọ ń ṣeré ni mo wá pé mo ní ọ̀gá àwọn ọ̀rẹ́ yín ẹ̀ sì bá wọn sọ̀rọ̀ kí wọ́n ní wọn ó lé a lọ ó ní kí ni wọ́n lè ṣe tí wọ́n fi fẹ́ lé yín lọ mo ní wọn láàkàwé ni ó ní ẹ̀yin náà kàwé ní kákàwé láago mélòó. níbi ọjọ́ orí dé yìí. kákàwé láago mélòó àsìkò tẹ́ àwọn ọmọ mi gan mọ̀ tí ń wọ yunifásitì ẹ wá ní kébì náà mọ̀ ibẹ̀ ni kò jókòó sí wọ́n lọ kàwé mo tún délé mo tún sọ fún ìyàwó mi mo ní ọgbọ́n táràlú yìí sọ torí ìjẹ̀bú lòun ìjẹ̀bú níyàwó mi ìjẹ̀bú lọ́sọ̀fisà mo ní ọgbọ́n. bàbá ibi tí mo fẹ́ lọ lẹ́yìn ni ẹ tẹ́ ẹ jẹ́ ń gbà ẹ jẹ́ máa padà gbàbẹ̀ ẹ máa bá mi bá bọ̀. ẹ pé ìyàwó mi ní mo ní ògbọ́n nǹkan tí pòfẹ́sọ̀ Ọ̀ṣọ́fisan sọ ni mo ní kí ló sọ mo ní mo fẹjọ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ sùn pé kó bá a bẹ̀ wọ́n kàn máa lè àlọ́ ó wá ní kémi náà lọ kàwé ìyàwó mi náà ní wọ́n náà lọ kàwé kí lọ kàwé láago mélòó àpọ̀rọ̀ ìlú wè ńlá ronú èmi náà wá ronú sí ìyàwó mi bá lọ ra GCE fún mi wọ́n wá tún pé ọmọ kan ní Kẹ́mi ẹ̀rú ọ̀sán yìí Kẹ́mi Kóyèjọ ìjẹ́ nísìn òun náà wá lọ kó àwọn ìwé kan fún mi ó ní ọ̀nkùkè torí ọ̀nkùkè wọ́n mọ̀ pé ó ní ọ̀nkùkè tẹ́ ẹ bá ti ka gbogbo eléyìí tẹ́ ẹ bá páàsì GCE àjẹ́ pé tọpọlọ kankan lórí yín nù ìyàwó bá gba GCE fún mi bá fi lè GCE
wọ́n á bẹ̀ sí kà. àsìkò yìí ọmọ ti wà ńlẹ̀ o. ọmọ ti kúnlẹ̀ àwọn ọmọ ti ń wọ yunifásitì ni mo bá sáka mo bá lọ kọjú sí ìyẹn mo bá ní distinction márùn ní gbogbo márààrún tó jẹ mọ́ tí mo lè fi wọlé sí yunifásitì ṣùgbọ́n sàtífíkẹ́ẹ̀tì kan ni mo ní ó kù sàtífíkẹ́ẹ̀tì kan tí mo gbọ́dọ̀ fi kún kí n tó lè wọlé fún direct entry mo yà tètè register tí n bá mọ̀ pé n ó pass GC ní ọdún yẹn ni n bá ti register fún certificate in Yorùbá oral literature mo bá yà lọ register fún mo wá pass yẹn náà pẹ̀lú distinction. ẹ̀kọ́ gbogbo ẹ̀ papọ̀. mo wá mú certificate in dramatic arts certificate in Yorùbá oral literature àti 5 GCO level at credit GCE at credit level mo sá àpapọ̀ bí mo ṣe wá wọlé sí Department of Dramatic Arts nìyẹn ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ó ti dọ̀báfẹ́mi Awólọ́wọ̀ University gbà yẹn ó ti kúrò ní University of Ife èmi ọmọ mi jọ wá pàdé ní part 2. ọmọ yìí wò. ọmọ mi Adéyẹmí ọmọ mi kejì bàbá o làjọ wá pàdé àjọ wa wà ní kíláàsì fún ọdún mẹ́ta. ẹ̀yin àtọmọ yín jọ wà ní kíláàsì. bẹ́ẹ̀ ni mo sọ àjọ wa wà ní kíláàsì kan náà ọdún mẹ́ta bí wọ́n ṣe báwọn tíṣà wa ṣe ń kọ́ mi ni wọ́n ń kọ́ àwọn ọmọ mi náà ń kọ́ mi náà ń kọ́ mọ́ a sì jọ jáde níjọ́ kan náà níjọ́ tí a jáde tá à ń ṣe tá a wẹ̀ wòye báyìí inú ìyàwó mi dùn ó ṣe kéèkì fún wa tá a gé kéèkì. kẹ́yìn méjèèjì. àwa méjèèjì ó wá dúró láàrin wa wá gé kéèkì àti ogbẹ́. pé mo parí ẹ̀kọ́ mo yege. bí mo ṣe ní first degree nìyẹn ẹni tó wá jẹ́ olórí ẹ̀ka ẹ̀kọ́ wa ńgbà náà head of department Dr. Olúwakọ́mọláfẹ́ ó sì wà láyé dísìn ó wá ní kò tí ì tó ẹyọ kan degree ẹyọ kan kò síbi tó ràn ọ́ lọ́wọ́ dé o ó jẹ́ yà á kà sí ká sọ ẹ́ di ẹni tí ó mọ̀ kọ́ àwọn ọmọ ká mú ẹ kúrò ní òṣèré orí ìtàgé ká fi ẹ sí ìtàpè ní academic staff so wọ́n wá fi mí sí academic staff wọ́n wá pè mí ní graduate assistant mo wá lọ sí university ní Ìbàdàn fún masters mo wá ṣe masters yẹn ìgbà tí mo parí ọdún kan ni kéèyàn ò bá ti sọ̀lẹ̀ ọdún kan ni nígbà tí mo parí masters mi mo wá ṣe dáadáa débi wípé mo lè mọ bá PhD lọ bí mo ṣe wá padà dé wọ́n wá regrade mi mo wá di assistant lecturer mo wá ṣe PhD mi ní part time iṣẹ́ sì ń lọ bá a ṣe ń ṣiṣẹ́ lọ. bẹ́ẹ̀ ṣe kàwé rèé. mo ṣe kàwé náà nígbà tí mo wá parí PhD ìgbéga tún wá ń dé ìgbéga ń dé ìgbà tí mo fi fẹ̀yìntì ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University mo ti di senior lecturer yẹn ni mo gbé dé Redeemers University mo wà lónìí ṣùgbọ́n lọ́jọ́ òní mo ti di associate professor tó ń pè ní reader. bàbá ẹ ti kàwé ẹgbóye nítorí pé ẹ yàtọ̀ sẹ́ni tí ò lọ bí pa ìkànnì lójú ọ̀nà ìwé nù mọ́ lójú ọ̀nà ṣe eré ìtàgé bàbá ọdún wo lẹ ṣègbéyàwó yín. ti gbéyàwó láti gbéyàwó ti pẹ́ mo tètè gbéyàwó sẹ́wọ̀n ẹni tí ò bá lọ skul ní ó tún kù tí ó mọ̀ sí. gbogbo wàtẹ́wà lọ́dọ̀ Oyin Adédọ́gbọ̀n. mo ti gbéyàwó kí n tó kúrò lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí mo ti gbéyàwó àkọ́bí ọmọ mi mọ̀ ti lé lógójì ọdún. kàbíyèsí Elédùmarè. bàbá nígbà tí ayé wa dayé ẹ̀jẹ̀ àfi kámẹ́rà yá tó di pé ká mú lọ Jakarta yìí ẹ ti bá wọn kópa nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá kódà mo tiẹ̀ wò kan tó jẹ́ pé ẹ fẹ́ obìnrin kan tó kọlà báyìí tí gbogbo orí rẹ̀ ń sìn ní báyìí. oyún ọ̀rọ̀ nìyẹn oyún ọ̀rọ̀. àǹtàlá nìyẹn ló ní iṣẹ́ yẹn oyún ọ̀rọ̀. bó ni ẹ ṣe lè bẹ́ni tí ní ń yọ lórí rẹ̀ gbélé. n tẹ́ ń wo òun kì í ṣe dín. kí á ní. àṣírí iṣẹ́ tí a ní àṣírí iṣẹ́ wa nu ẹ rí i pé wọ́n ń kó sí mi lẹ́nu bẹ́ẹ̀ kì í ṣe dín ṣé a lè wá lọ kó ìdí nǹkan wọn kó sẹ́nu ṣé àmì kárùn burúkú ń bẹ̀ àṣírí iṣẹ́ tí wa nu kì í ṣe dín. mo wo ọwọ́ yín méjèèjì mo rí ilẹ̀kẹ̀ ń bẹ̀
àmọ́ sì ti gbọ́ pé nínú ìsọ̀rọ̀ ẹni àwọn ní ṣé ọmọ ọba wọn máa jó fọ́ba ní ọba ìjó fún yàn àmọ́ lẹ̀kẹ̀ yìí lẹ̀kẹ̀ oyè ni ńgbà tí adé ò sì tí ì dórí ní ìsìn bó ní lẹ̀kẹ̀ ṣe wá dọ́wọ́. ọba ò tí ì kàn wá nílé wa ṣùgbọ́n èyí tí mo jẹ yìí balógun ni mo jẹ èmi ní balógun ọba ilé ní Ọ̀ṣun state ní ilẹ̀ tó mọ́ lónìí May 1, 2010 wọ́n fi yín jẹ ọlọ́ba ilé fi mí jẹ balógun ó sì fi ìyàwó mi jẹ yèyé balógun. tábàkà nínú ayé sinimá tí ń bẹ ní ìgboro lẹ́nìí káàkálé ní èjì ẹ̀ta ẹ̀rin ẹ wà nínú sinimá ẹ lè ka mélòó tẹ. mi ò lè rántí gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn tán fún mi lókìkí sinimá tó kọ́kọ́ fún mi lókìkí ó ní kò ṣeé gbé. kò ṣeé gbé. tá a ṣe ní 1995. alẹ́ tó ní sinimá. Mainframe Túndé Kèlání Mainframe ló ní kò ṣeé gbé. Akínwùmí Professor Akínwùmí Ìṣọ̀lá ló kọ́. ó ti kọ́kọ́ kọ́ gẹ́gẹ́ bí eré orí ìtàgé tá a ti ṣe nífẹ̀ẹ́. ìyẹn ní ìtàgé. a ti ṣe lórí ìtàgé nífẹ̀ẹ́ tí mo kópa ń bẹ̀. ìgbà tí Túndé Kèlání wá rí wípé òun fẹ́ fi ṣe sinimá ó gbààyè lọ́wọ́ bàbá Ìṣọ̀lá fún láàyè àwa yà ní 1995 mo wá ṣe Mákò ọ̀gá aṣọ́bodè ìyẹn ló kọ́kọ́ fún mi ní òkìkí tí mo fi gba award gẹ́gẹ́ bí òṣèré tó dáńgájíá jù ní ọdún 1996. lẹ́yìn ìgbà yẹn mo tún wá ṣe míì tó jẹ́ ti Mainframe náà o irú Ṣàwòrò Idẹ èmi náà mo tún kópa síwájú mbẹ̀ mo tún fìyẹn náà gba award mo fi gba award ní Nàìjíríà bí mo sì tún fi gbà ní London tá a lọ gbà ní kí ṣe fún wọn fi ránṣẹ́ sí wa o tá a lọ sí London lọ gba award yẹn orí ló mọ ṣé àṣelà bí ọdún 11 sẹ́yìn ní 2002 àwọn eré míì náà tún wà bí o ṣe Ṣàngó ti Àfọlábí Adésànyà èmi náà mo tún fìyẹn náà gba award. àti ẹ̀ṣàwù gbọ́ pé ìkan tiẹ̀ ẹ̀kọ́ ẹ̀ nìkan ṣùgbọ́n kò dúró láti gba ẹ̀kọ́ ẹ̀ dá ìyèbí kan sì pé àwọn ní dókítà. ẹ̀já ṣẹ́kù bo ọ̀nà ọbẹ̀ yẹn ṣé rí ẹlòmíì ó máa ń wù ni. ẹ ti mọ bí mo lọ. àmọ́ tí mo fi tó tẹ́ ń bọ̀rọ̀ lọ ẹlòmíì bẹ́ẹ̀mi ṣe ń jẹ́ Dr. Kọ́lá Oyèwọ̀ yìí ó wu ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí Kọ́lá Oyèwọ̀ farada kó tó di èmi wọn ò fi dá mi lọ́lá kì í ṣe honorary mo ṣiṣẹ́ débẹ̀ ni àbí ẹ̀mọ̀gbà mo fi ṣe GC ẹlòmíì ojú èmọ̀ tì mo rí inú àwọn èèyàn wa ńgbà náà tójú ń tì tí ò lè lọ kọ GC fúnra rẹ̀ tàbí tí ò lè kọ́ ní Ilé Ifẹ̀ tó lọ kọ́ ń bò míì kí wọ́n mọ̀ bá rí i pé àdúrú bàbá yìí ní ṣẹ̀ṣẹ̀ ń kọ GC ìgbà ń dóko làárọ̀ àgbẹ̀. bẹ́ẹ̀ ni bàbá báwo ni ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ orí ìtàgé yìí báwo ni ò ṣe dira wọn lọ. ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní iṣẹ́ téèyàn yàn láàyò. ó ní ìdí tí mo ṣe bẹ́ẹ̀ àwọn míì náà àwọn kan fi wò wọ́n wò pé ẹni eléré orí ìtàgé yóò ti jẹ́ nǹkan kò kàn ewé ń bẹ lọ́wọ́ wọn gan kódà yóò bọ́yá ń bẹ nínú ẹgbẹ́ ìmúlẹ̀sẹ̀ lè sọ ìdírè tí ó yẹ kí n gbé ká. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n fà á sẹ́rí bẹ́ẹ̀ lómi ó bá ti ń ṣeré orí ìtàgé tí ó bá ti ń ṣeré orí ìtàgé kò sí tí ò ní fira rẹ̀ ẹlòmíì ó ti bí eré orí ìtàgé torí pé ó ń pọ̀fọ̀ ó ń ṣèkan ó ń ranjú ó ń ran mú ó ń pọ̀fọ̀ yẹn ó ti fi ń dá àwọn èèyàn táwọn èèyàn ó lọ bá tí wọ́n rò pé ó mọ gbogbo kìíní mọ̀ ẹ̀ lóòótọ́ ni tí ó sì mọ mú nǹkan jẹ lára wọn àwọn wọn ni wọ́n ń bà á jẹ́ tí èmi bá pọ̀fọ̀ àbí mo pe gèdè àbí mo pe nǹkan ní eré orí ìtàgé ibi tó mọ nìyẹn. kì í ṣe pé ewé ń bẹ nílé kan ṣe pé kò mi ò ní orúkọ Jésù mi ò ní nǹkan kan o lè dédé mi kó bá ìgbàdí o lè dára mi kó bá gbẹ́rẹ́ o lè dó ọwọ́ mi kó bó kájú òkà àgbéyàwó mi lọ ìlẹ̀kẹ̀ tẹ́ẹ̀sì ń wò lọ́wọ́ mi torí pé mo jẹ balógun ni kì í ṣe ìlẹ̀kẹ̀ ẹlẹ́gbẹ́ kan o
èmi ò sí inú ẹgbẹ́ òkùnkùn kankan. torí ká ẹ lè sọ lásọyé náà èrè ká lè pọ̀. èmi ò sí inú ẹgbẹ́ òkùnkùn kankan torí bàbá tèmi eégún ni eléégún ni ṣùgbọ́n mi ò bá ẹgbẹ́ òkùnkùn kankan lọ́wọ́ ẹ̀. níjọ́ tí bàbá mi kú àwọn eléégún ni wọ́n wá tí wọ́n ń jó tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwa ò rí èèpà kankan bẹ́ẹ̀ kò fi lé mi lọ́wọ́ níbo lèmi ó ti wá mú tèmi wá. gẹ́gẹ́ bí olùkọ́ ẹ má bínú eégún àti èèpà ó yàtọ̀ síra wọn. ó yàtọ̀ sí kò tiẹ̀ jọra wọn. kò súnmọ́ra wọn. kò súnmọ́ra wọn rárá kò súnmọ́ra wọn o. ọ̀tọ̀ ni ẹni tí ń bọ eégún ọ̀tọ̀ ni ẹni tí ń bọ Ògún ọ̀tọ̀ lẹni tí ń bọ Ṣàngó ọ̀tọ̀ lẹni tí ń bọ ya ọ̀tọ̀ lẹni oníhèépà kò jọra wọn rárá o. ẹlòmíì máa ń dà á pọ̀ mọ́ra wọn wọ́n á rò pé gbogbo ẹni tó bá ti jẹ́ eléégún tàbí tó jẹ́ olórí tó ń bọ̀gún náà ló sì wà nú ẹgbẹ́ òkùnkùn kò jọra wọn rárá. bàbá tèmi tó fi kú kò sí ní ẹgbẹ́ òkùnkùn kankan. àdúgbò púpọ̀ lọ́wọ́ yín ọlọ́run àjẹ́ ká máa rí. ẹ̀sìn tí ẹ̀gbọ́n bàbá tèmi sì mú mi wọ̀ nígbà tí mo wà ní èwe tí mi tí ìpọ́mọ ọdún mẹ́ta títí mo mú mi lọ sí chọ́ọ̀chì kátólíìkì náà ni mo sì ṣe títí dọ̀la ni mo sì ṣe tí n fi kú. èmi ò ní nǹkan kan míì tí mo mú mọ́ o lẹ́yìn kí n ka rosary mi kí n ka rosary ẹ mọ ìlẹ̀kẹ̀. tó dàbí tẹ̀sùbá. wọ́n ó fi hàn yín ẹni tí ó bá purọ́ ní pé eléyìí sẹ́rí bó ṣe wà yìí Rome mi fada wa ti bá mi mú bọ̀ nígbà tó lọ sí Rome ó wá bá mi mú bọ̀ ó ní tó ń bá mi mú bọ̀ nù ẹ̀rí rosary ọ̀rẹ́ ó ní bí wọ́n ṣe ń kà á. làwa kátólíìkì là fi gbàdúrà èmi ò mọ̀jú mi ò ní jù yẹn lọ. eléyìí mẹ́rin ọba ọ̀gá ògo á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. àmín o. Yorùbá ní pẹ́ léwu máa ń ṣe nílé àárọ̀ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ́nu ẹ̀yin náà pẹ́ gbogbo olúyẹyẹ ntúyẹ yìí tó gbó tó fowó mọ́ fíndé ọ̀run. tó ẹ̀yin aráalé bàbá wa Akọ́láwọlé. Adékọ́lá. mo náà lẹ́ ń gbọ́ lẹ́nu bàbá wa Adékọ́lá Oyewo ọmọ ọba ni wọ́n ọba lọ́la ni wọ́n pàápàá bàbá ẹ bá ń kí àwọn aráalé lẹ́ẹ̀kan sí i. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa àmọ́ rè yín bá ó ti tó ọjọ́ mẹ́ta náà ó ti tó bí ọjọ́ mẹ́ta náà láti mọ gbóhùn ara wa mo ò ní fi ṣẹlòmíì o mo ní fẹ́ lòmíì ṣe yín mo sì ní fèmí Adékọ́lá ọmọ Oyèwọ̀ náà ṣẹlòmíì o wọn ní fẹ́ lòmíì ṣe mí àmọ́ ríra wa bá a sì mọ gbúrò ara wa láyọ̀ ṣeun. tó kẹ́ni má ṣe kọ́rọ̀ mọ́ bá a pọ̀ ọdẹ tatán ọdẹ patán ìgbòǹgbọ̀nà ṣe bẹ́ẹ̀ tara yẹ̀bá alábílẹ̀mí jẹ́ alóyin lóhùn apèdè ara ọ̀yà ọ̀yàrán rèé tí yagbagi lóko kúkú tí fọ́ bí ọlọ́ọ̀lù lọ́rin yíkìrì bí tí èdè bí ọlọ́ọ̀lù da omi tó bá tún di nígbà míì a mọ̀ pàdé ara wa láyọ̀ o. ẹ má ní ń wí èmi lè wí dọ́là ẹ má ní ń sọ mo máa lè sọ di tomorrow mo gbèdé mo gbèdé o bàbá rere mo wí mo gbèdé o bàbá rere. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún gbòde, Ayọ̀mídé, individual production, Ayọ̀mídé, àwọn ló lè ṣe o, Ayọ̀mídé, ìgbéyàwó ló fẹ́ ṣe, Ayọ̀mídé, ọmọ ló fẹ́ kó o, Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, àwọn ló tún